pẹ̀lẹ́ àsìkò iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn ló ń dé sétígbọ̀ yín láti ìkànnì iléeṣẹ́ rédíò Peters 102.3 FM Ìbàdàn. Wálé Ọláògùn lóníròyìn yín. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Àwọn ọ̀rọ̀ ló sì ń tẹ̀síwájú láti máa jẹyọ nípa ọkọ̀ òfurufú àwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí tó já lulẹ̀. Ilé ẹjọ́ ti gba onídùúró àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Okorocha. Àjọ EFCC ti kùnà láti fún alákòóso tẹ́lẹ̀ Oòduà ní ìwé ẹjọ́ ìkáwọ́pọ̀nyìn rojọ́ rẹ̀. Nílé òkèrè, aṣíwájú ẹgbẹ́ alátakò Bobi Wine ti yọ ọwọ́ ara rẹ̀ kúrò nínú ẹjọ́ tó pè tako àtúndìbò yan ààrẹ Museveni. Lágbàrí ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Enyimba yóò kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Orlando Pirates nínú ìdíje ife ẹ̀yẹ CAF Confederation. Ìròyìn ọ̀hún nìyí lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ Ahmad Lawan ti fi ìjayà tí ó ní hàn látàrí ọkọ̀ òfurufú iléeṣẹ́ ológun ojú òfurufú orílẹ̀-èdè Nàìjíríà tó jálulẹ̀ nílùú Àbújá lọ́jọ́ Àìkú. Lawan ló sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan láti ọwọ́ olùdámọ̀ràn pàtàkì rẹ̀ Ọlá Awóníyì nílùú Àbújá. Ọba ẹbí àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún kẹ́dùn tí ó sì gbà ládùúrà wípé kí Ọlọ́run ó tù wọ́n nínú nírú àsìkò yìí. Lawan ni ó tún bá iléeṣẹ́ ológun ojú òfurufú orílẹ̀-èdè Nàìjíríà kẹ́dùn tí ó sì pe ìpè fún àtúnṣe àwọn ìgbésẹ̀ ètò ààbò láti dẹ́kunrúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Bákan náà ni ìgbìmọ̀ tẹ̀kótó ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórí ọ̀rọ̀ iléeṣẹ́ ológun ojú òfurufú tó kẹ́dùn pẹ̀lú iléeṣẹ́ ológun ojú òfurufú orílẹ̀-èdè Nàìjíríà àti ẹbí àwọn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ náà. Alága ìgbìmọ̀ tẹ̀kótó ọ̀hún Shehu Koko ti ẹgbẹ́ òṣèlú APC láti ìpínlẹ̀ Kebbi nínú ìbánikẹ́dùn kan ni ó ti bá ààrẹ Muhammadu Buhari tọ́jú olórí àwọn ọmọ ológun pátápátá àti aláàbò kẹ́dùn. Koko sọ wípé ìgbìmọ̀ tẹ̀kótó ọ̀hún ni ọ̀rọ̀ náà dùn púpọ̀. Alákòóso fún ètò ààbò ọ̀gágun fẹ̀yìntì Bashir Magashi ti ṣe àpèjúwe ọkọ̀ òfurufú King 350 ti iléeṣẹ́ ológun ojú òfurufú orílẹ̀-èdè Nàìjíríà tó jálulẹ̀ gẹ́gẹ́ bí àdánù ńlá fún orílẹ̀-èdè yìí lápapọ̀. Magashi ni ó ṣe àlàyé ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan láti ọwọ́ olùdámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ètò ìròyìn àti ìkéde Muhammad Abdulkadir lọ́jọ́ Ajé nílùú Àbújá. Alákòóso sọ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún jẹ́ èyí tí ó dunni tí ó sì fi kún wípé ikú àwọn ènìyàn ni ó jẹ́ àdánù ńlá fún orílẹ̀-èdè yìí. Magashi sọ wípé ikú àwọn òṣìṣẹ́ àti àwọn ọmọ ológun ojú òfurufú náà tí wọ́n wà lẹ́nu iṣẹ́ náà ni yóò sì máa jẹ́ mọ́ni gbàgbé nínú àwọn akitiyan àwọn ọmọ ológun láti fi òpin sí àìsí ààbò ní orílẹ̀-èdè yìí. Alákòóso ni ó wá bá ààrẹ Muhammadu Buhari orílẹ̀-èdè yìí àti iléeṣẹ́ ológun ojú òfurufú ní pàtàkì kẹ́dùn tó fi mọ́ ẹbí àwọn tí ó san ìdíyelé tí ó ga jù náà lásìkò tí wọ́n ń ṣiṣẹ́ sin orílẹ̀-èdè yìí kẹ́dùn. Ìjọba ìpínlẹ̀ Imo lọ́jọ́ Ajé ti sọ wípé bí wọ́n ti ṣe yọ okùn lọ́rùn gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ náà Rochas Okorocha ní olú-iléeṣẹ́ ọlọ́pàá ní nǹkan bí aago 11 ààbọ̀ alẹ́ lọ́jọ́ Àìkú nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní alákòóso fún ètò ìròyìn àti ìlànà tí ó gbọgbọ́n nípínlẹ̀ ọ̀hún Declan Emelumba sọ wípé Okorocha ẹni tí ó ṣojú ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Imo nílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí ni wọ́n yọ̀ǹda níléeṣẹ́ ọlọ́pàá látàrí ètò ìlera rẹ̀. Emelumba sọ wípé yíyọ̀ǹda Okorocha ni kò túmọ̀ sí wípé kò ní dáhùn sí àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án, ṣùgbọ́n Okorocha ẹni tí ó fi ìhà tí ó kọ sí ọ̀rọ̀ náà hàn lásìkò ìgbà tó ń bá àwọn alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ nílégbèé rẹ̀ tó wà nílùú Òwèrì lọ́jọ́ Ajé sọ wípé iléeṣẹ́ rẹ̀ ló dá sí ọ̀rọ̀ náà. Ní báyìí, amúgbálẹ́gbẹ̀ẹ́ kan fún gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Imo Eberendu Chimechefulam àti amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ilé-ìgbìmọ̀ asòfin Steve Asimnobi pẹ̀lú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ 12 míì fún Rochas Okorocha lọ́jọ́ Ajé ni wọ́n ti gba onídùúró wọn pẹ̀lú mílíọ̀nù 5 náírà ẹnìkọ̀ọ̀kan wọn. Adájọ́ ilé-ẹjọ́ Magistrate BU Adikaibe ẹni tí ó gbé ìdájọ́ kalẹ̀ lórí gbígba onídùúró wọn fún ìdásílẹ̀ wọn ni ó tún ṣe àtẹnumọ́ rẹ̀ wípé ọba aláyé kan ní ìpínlẹ̀ náà ló gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí onídùúró. Wọ́n fi ojú wọn ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn 6 tí ó ní í ṣe pọ̀ pẹ̀lú ìlẹ̀dí àpòpọ̀, dídà omi àlàáfíà ìlú rú, níní àwọn nǹkan ìjà ogun níkàáwọ́, bíba ọ̀wọ̀n ìjọba ìpínlẹ̀ náà jẹ́, bíba orúkọ ẹni jẹ́ lójú òpó ayélujára léyìí tí wọ́n ṣe tako gómìnà ìpínlẹ̀ náà pẹ̀lú bíba orúkọ ìjọba ìpínlẹ̀ ọ̀hún jẹ́ àti ti gómìnà tó fi mọ́ títẹ òfin lójúmọ́lẹ̀. Ọjọ́ Ajé ni ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP fi ẹ̀sùn kan gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Imo
Rochas Okorocha àti gómìnà ìpínlẹ̀ Imo báyìí Uzodinma fún wípé wọ́n ti sọ ìpínlẹ̀ náà di ibùdó ogun. Agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ náà Ogbundu Wadike nínú àtẹ̀jáde kan lọ́jọ́ Ajé ni ó ti sọ wípé ìkọlù tí ó wáyé láàrin àwọn alátìlẹyìn Okorocha àti Uzodinma lọ́jọ́ Àìkú nílùú Òwèrì ni kò ṣeé gbọ́ sétí. Àtẹ̀jáde ọ̀hún fi ẹ̀sùn kàn wípé àwọn ìgbésẹ̀ Uzodinma àti Okorocha ni ó ti ṣe okùnfà ìfúnpinpin àti ìbẹ̀rù ní ìpínlẹ̀ náà. Ìfojúba ilé-ẹjọ́ alákòóso tẹ́lẹ̀ fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè yìí Sínátọ̀ Stella Odua nílé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ nílùú Àbújá lọ́jọ́ Ajé ni kò lè tẹ̀síwájú látàrí bí àjọ tó ń gbógun ti ṣíṣòwò òlúlófò EFCC kò ti ṣe lè fún àwọn ènìyàn méjì míì tí wọ́n fura sí ní ìwé ẹjọ́ ìkáwọ́pọ̀yìn ro ẹjọ́ náà. Agbẹjọ́rò fún àjọ EFCC ọ̀mọ̀wé Hasan Lima San lásìkò tí wọ́n ń gbé ìdájọ́ ọ̀hún nàró níwájú onídàájọ́ Inyangeko ni ó sọ fún ilé-ẹjọ́ wípé ẹnì karùn-ún àti ìkẹfà tí wọ́n fura sí nínú ẹjọ́ ọ̀hún ni wọn ò tíì fún níwèé ilé-ẹjọ́ rárá. Onídàájọ́ Eko ló wá sún ẹjọ́ náà síwájú di ọjọ́ 19 oṣù kẹrin fún àwọn tí wọ́n fura sí láti lè bá gbọ́ ẹ̀bẹ̀ wọn. Ilé-ẹjọ́ ti kọ́kọ́ dá ọjọ́ 9 oṣù kejì tẹ́lẹ̀ fún ìfojúba ilé-ẹjọ́ wọn, ṣùgbọ́n Odua ni ó ń ṣojú ẹkùn ìdìbò àríwá ìpínlẹ̀ Anambra nílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí ni wọn ò tíì fún níwèé ilé-ẹjọ́ tí ìfojúba ilé-ẹjọ́ rẹ̀ kò sì lè tẹ̀síwájú. Asòfin ọ̀hún pẹ̀lú àwọn mẹ́jọ míì nínú ẹjọ́ náà ni wọ́n ń kojú ẹjọ́ ṣíṣe pàṣípàyọ owó. Ìròyìn ló ń dé sétí gbọ́ yín láti ìkànnì iléeṣẹ́ rédíò Peters 102.3 FM Ìbàdàn. Ní ilẹ̀ òkèèrè, aṣíwájú ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè Uganda Roberto Kyanglai tí wọ́n mọ̀ sí Bobi Wine ti sọ lọ́jọ́ Ajé wípé ó ti yọwọ́ yọsẹ̀ rẹ̀ kúrò nínú ẹjọ́ tí ó pè tako àtúndìbò yan ààrẹ Yoweri Museveni. Akọrin tí ó di olóṣèlú tí ó díje kojú ààrẹ Museveni tó wà nípò nínú ètò ìdìbò tó wáyé nínú oṣù kínní. Àjọ elétò ìdìbò orílẹ̀-èdè náà ló kéde Museveni wípé ó jáwé olúborí fún sáà kẹfà ìṣàkóso rẹ̀ pẹ̀lú ìbò tó lé ní ìdá 62. Bobi Wine ni ó sọ wípé àbájáde èsì ìbò ọ̀hún ló kún fún mọ̀kàrúrù. Onídàájọ́ Dolo àti àwọn adájọ́ méjì míì ni wọ́n kọ̀ láti jáwọ́ nínú ẹjọ́ náà bí ó tilẹ̀ jẹ́ wípé Bobi Wine sọ wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ wípé wọ́n ti súnmọ́ ààrẹ gẹ́gẹ́ bí atọpinpin kan ti ṣe jábọ̀ rẹ̀. Ẹgbẹ́ òṣèlú tó wà nígbẹ̀nà ṣàkóso National Resistance Movement ti dúnkòokò láti fi ipá mú Bobi Wine láti san owó ẹjọ́ tiwọn náà lásìkò péréte tí ìgbẹ́jọ́ náà fi wáyé nílé ẹjọ́ ọ̀hún, tí ìwé ìròyìn kan sì jábọ̀ rẹ̀ wípé agbẹjọ́rò rẹ̀ ti gbà láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. Lágbo aré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Orlando Pirates àti Enyimba ni wọ́n ti pín papọ̀ tí wọ́n sì bára wọn ṣe orogún bí wọ́n ti ṣe pín ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa àti ti orílẹ̀-èdè Nàìjíríà náà pọ̀ sí ìsọ̀rí kìíní nínú ìdíje ife ẹ̀yẹ CAF Confederation nílùú Cairo lọ́jọ́ Ajé. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù láti apá àríwá bíi Entente Setif ti orílẹ̀-èdè Algeria àti Al Ahly Benghazi ti orílẹ̀-èdè Libya ni wọ́n kún wọn ní ìsọ̀rí ọ̀hún tí ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tó ṣe déédéé ife ẹ̀yẹ Europa League. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Enyimba àti Setif ni wọ́n ti gba ife ẹ̀yẹ CAF Champions League ní ìgbà méjì tí Orlando Pirates ti gbà á ní ìgbà kan nígbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Benghazi ti dé ìpele ẹlẹ́ni 16 rí bí wọn ò ti ṣe lè gba àlejò ìdíje tiwọn nílé látàrí ọ̀rọ̀ ètò ààbò. Kí n tó parí àkójọpọ̀ ìròyìn wa fún ti ìrọ̀lẹ́ òní, ẹ jẹ́ gbọ́ àwọn kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Àwọn ọ̀rọ̀ ni ó sì ń tẹ̀síwájú láti máa jẹyọ nípa ọkọ̀ òfurufú àwọn ọmọ ológun tó jálulẹ̀. Ilé-ẹjọ́ ti gba onídùúró àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Okorocha. Àjọ EFCC ti kùnà láti fún alákòóso tẹ́lẹ̀ Odua níwèé ẹjọ́ ìkáwọ́pọ̀yìn rojọ́ rẹ̀. Nílé òkèrè láti mú wá fún yín wípé aṣíwájú ẹgbẹ́ alátakò Bobi Wine ti yọwọ́ yọsẹ̀ rẹ̀ kúrò nínú ẹjọ́ tí ó pè tako àtúndìbò yan ààrẹ Museveni. Àjẹkọ̀dìmọ̀ lágbo aré ìdárayá wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Enyimba yóò kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Orlando Pirates nínú ìdíje ife ẹ̀yẹ CAF Confederations. Kí n tó máa lọ, ìdúnkookò mọ́ àlàáfíà àti ìfẹsẹ̀múlẹ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè ní làásìgbò ìwọ ọmọ jàǹdùkú àti bíba dúkìá jẹ́jẹ́. Torí náà ẹ jẹ́ kí á yàgò fún àwọn wà tó lè domi àlàáfíà orílẹ̀-èdè rú, nítorí pé nínú àlàáfíà nìkan láti lè ṣe àmúṣe orílẹ̀-èdè Nàìjíríà rere tí gbogbo wa pòǹgbẹ fún yóò ju wá ṣe o. Fún ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn wa sí ẹ lè tẹ̀lé wa lójú òpó abẹ́yẹfò Twitter wa @PetersFM tàbí kẹ́ ẹ máa gbọ́ wa kẹ́tẹ́kẹ́tẹ́ ní tìbútòrò àgbáyé lójú òpó www.petersfm.com.ng. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn wa fún ti ìrọ̀lẹ́ òní tá a mú wá sétí gbọ̀nyín láti ìkànnì iléeṣẹ́ rédíò Peters 102.3 FM Ìbàdàn.
Wálé Ọláògún loníròyìn yín, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Kẹ́rẹ̀kẹ́rẹ̀ gẹ̀gẹ̀ kéré jù kẹ́rẹ̀kẹ́rẹ̀.